Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Ìgbò Odòyọ̀ National Park láàdẹ gbọ́ ọ̀rọ̀ àbùkù kankan látẹnu ẹnìkan sẹ́nìkan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sì fẹ̀hónú hàn gẹ́gẹ́ bí olóyè Sunday Ìgbòho ṣe wọnú igbó lọ tó lóyè Sunday Ìgbòho náà ò fi ẹ̀hónú kankan hàn síjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n ṣe báyìí. Eléyìí ló mú dá mi lójú wípé dájúdájú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ sí ìrìn àjò yìí. Àwọn nǹkan táwọn wá náà nìyí tó bá sì pé bẹ́ẹ̀ lórí ó dùn mọ́ wa, inú wa dùn. Kò sí bó ṣe wulẹ̀ kó le tó bá ti tó àkókò tí nǹkan bá rí báyìí a gbọ́dọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ torí àṣeyọrí, torí pé ká máa fi rora wa wò àwọn ẹbí tí wọ́n ní àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ àwọn gángan ò ní sí nínú ìfọ̀kànbalẹ̀, wọn à lè súnrún ayọ̀, wọn à lè jẹun ayọ̀ bẹ́ẹ̀mi àti ẹsẹ̀ jọ ń jẹ tiwa. Àwọn tí wọ́n wá wà níbi tí wọ́n wà, ẹ sọ fún mi ohun ayọ̀ tí wọ́n fẹ́ máa rí bẹ́ẹ̀. Wọn à lè rìn bó ṣe wù wọ́n, wọn à lè sọ̀rọ̀ bó ṣe wù wọ́n, wọn à lè ṣe nǹkan kan tó wù wọ́n. Ẹyọ kan tí mo kọ́kọ́ máa ń rò ní pé tọ́jú bá ń rọ̀, àwa ò bọ́ sínú ilé, á sábẹ́ blanketi, á tún ti wíńdò àti ilẹ̀kùn, á pa fáànù. Ibo làwọn èèyàn yìí fẹ́ sápamọ́ sí tójò bá ń rọ̀ pẹ̀lú ibi tí wọ́n wà yìí àti ẹ̀gbọ́n tàwọn tí wọ́n ti bá àárín nǹkan yìí múlẹ̀. Èmi kàn fi àkókò yìí mo fi rọ gbogbo àwọn ẹlẹ́sìn jẹ̀sìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ẹ jẹ́ kí gbogbo wa tó kún fún ìwúre ní tí kálukú bá mọ̀ kí kálukú mọ̀ képe lórí gbogbo not only Sunday Igboho nìkan, lórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń gbìyànjú láti gba ẹ̀mí àwọn èèyàn wa là. Táwa ò bá láǹfààní àti lọ, ẹ̀yin mùsùlùmí ẹ pera yín jọ. Àwọn nǹkan tẹ́ ń ké nínú Kùránì tó jẹ́ ìṣọ́ tó jẹ́ ààbò kí Ọlọ́run kó fi dáàbò bo gbogbo àwọn ẹ̀ṣọ́ yìí pátápátá. Ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé eléyìí ti kọjá pé àìpé tútù kan lọ gbogbo tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè ṣe tẹ́lẹ̀dùmarè yóò tẹ́wọ́ gbà lọ́wọ́ yín lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ fún ààbò lórí àwọn tí wọ́n lọ àtàwọn tí wọ́n lọ fẹ́ lọ gbà sílẹ̀. Tí gbogbo wa ò bá lè gbébọn tá a sì lè pọ́n rẹ́súrẹ́sú, ẹ jẹ́ àjọ pọ́n báyìí. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ẹ̀yin náà pera yín jọ, ẹ ṣe àpéjọ àdúrà lórí àwọn èèyàn tí wọ́n rìnrìn àjò àtàwọn tí wọ́n lọ gbà sílẹ̀, pàápàá jùlọ lórí ilẹ̀ Yorùbá lápapọ̀. Kí Ọlọ́run kó má jẹ́ kí wọ́n fi ẹ̀mí ara wọn kọ́ mọ́ fi dí tàwọn ẹni ẹlẹ́ni. Gbogbo àwọn tí wọ́n wá ti kú sójú ìjà, gbogbo nǹkan ní wọn kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́. Ìdẹ́rùn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ tó yẹ láti ṣe fáwọn ẹbí wọn, ó lè pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tó lè ká ẹ̀mí mọ́ torí pé kálukú igi ńlá ni nínú ẹbí ẹ̀ táwọn èèyàn ń jókòó sábẹ́ tí wọ́n ń forí pamọ́. Now, ìgbà tí mo kọ́kọ́ gbọ́ pé kọ́fì wà, ẹ̀rù kọ́kọ́ bà mí pé mo kọ́kọ́ fẹ́ ṣe fídíò láti fi kìlọ̀ fún àwọn ìkàn àwọn alágbára àwọn tí wọ́n tóbi, àwọn tí wọ́n ganú ayé pé tó ẹjẹ́ àpòfin yìí mọ́ o, kálukú ó gbélé rẹ̀ o, kálukú ó ṣọ́ra o, kó kó àgbò ọmọ bá lórí ìwo. Bẹ́ẹ̀ni torí pé tó o bá rò pé bákan ló tó àbí bákan ló jẹ́, idà òfin lágbára, kò sẹ́ni tí ò lè gé lọ́wọ́, kò sẹ́ni tí ò lè gbèjẹ lára rẹ̀. Ṣùgbọ́n tí idà òfin bá wá gé alágbára kan lọ́wọ́ tàbí ọ́pọ́nẹ́ǹtì kan káwá mọ̀mọ́ pariwo pé òṣèlú ni
òṣèlú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tóòtọ́ o ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ náà lòṣèlú tó pé ẹnjìnìá Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé àwọn ní ìṣàn ọlọ́pọlọ púpọ̀ báwo lèèyàn ṣe máa wà lórí ìjọba tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ tó sì tó ní èròǹgbà ní ìsídí gíga tí wọ́n á máa gbàdúrà kíbẹ̀ ò bàjẹ́ tó bá ṣe pé èèyàn kan ló wá ń wo ti àárín yìí tó fi ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí tilẹ̀ Yorùbá Ọlọ́run báwa gbègbè wọ́n jù ú sí láyé mọ́ wá tú àṣírí rẹ̀ kó tó di pé yọ ọ lọ àmì àṣẹ. Lẹ́yìn eléyìí mo tún fi àkókò yìí mo tún wá fi ń rí wípé kì í ṣe torí ẹnìkan torí kó lè bá a dáa ni mo dẹ̀ nígbàgbọ́ pé látàrí ìrìn àjò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí fẹ́ rìn ni ló ṣokùnfà rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí fi wáyé. Bákan náà mo tún wá rọ̀ wá tó bá ṣe pé ìṣẹ̀lẹ̀ sì ń continue, today is Friday tó dàbí pé àwọn èèyàn wò pé ó ṣeé ṣe kí ìṣẹ̀lẹ̀ yẹn tán lénìí tó bá wá tán lénìí tọ̀ kò pé ká wá mọ́ fọwọ́ ọwọ́ wa síbi ọwọ́ gbé tó bá ṣe pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn àti àkíwò èèmù wọn tí stadium bá tẹ̀síwájú bá láì fi kódà kó mọ̀ jẹ́ pé local government mẹ́wàá mọ́ ó jẹ́ gbogbo 33 àbí 36 local government tá a ní nípínlẹ̀ Ọ̀yọ́ ni ló bá gbédè bá láì fi torí pé mo rí báwọn kan sì ń hùwà kanranjọ́gbọ́n wọ́n ń hùwà kò kàn mí èyí tá à ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n ti ṣe yìí o èyí tó kù náà ní gbogbo ládéládé nípínlẹ̀ Ọ̀yọ́ àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ pé káwọn tó ń bẹ níbẹ̀ yẹn ṣẹ̀ kí wọ́n ṣáà jáde ohun tá a fẹ́ nìyẹn ohun tó wù wá lọ. Now àwọn nǹkan kan wá jọ mí lójú tí mò ń rí tó ń bà mí lọ́kàn jẹ́ tí mo wá wò pé ṣe yẹ kó rí bẹ́ẹ̀ á tiẹ̀ gbọ́ àwọn Fúlàní tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ pé bẹ́ẹ̀dọ̀ ọba ti jogún kógún ìtànkìtàn yóò máa pa lóòtítọ́ àti lódodo tá a bá wò dáadáa kì í ṣe gbogbo Fúlàní ìlà jínigbé o kì í ṣe gbogbo àwọn tó ń jínigbé ìní Fúlàní o Yorùbá ń bẹ nínú wọn Haúsá ń bẹ nínú wọn Kírísítẹ́nì ń bẹ nínú wọn Mùsùlùmí ń bẹ nínú wọn ẹlẹ́sìn àbáláyé ń bẹ nínú wọn pàápàá jùlọ kì í ṣe pé àwọn kan tí wọ́n ń jí gbé kì í ṣe pé ẹ̀yà kan tàbí èdè kan tàbí ẹ̀sìn kan ni wọ́n ń jí gbé gbogbo ẹni tí wọ́n bá ti ní target lórí ẹ̀ láti gbowó ni wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n tá a bá kúrò níbi pé ká máa múra wa lóhùn ká máa múra wa láhán tàbí ká máa lo ẹlẹ́yàmẹ̀yà òṣèlú tàbí ẹlẹ́yàmẹ̀yà ìyá ara tàbí ẹlẹ́yàmẹ̀yà èdè a máa ṣẹra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní láti jọ wà nílẹ̀ Yorùbá tí kì í ṣe ọdún kékeré ẹyọ kan tó ń bà mí nínú jẹ́ ni wípé kí ló dé táwọn kan gba ẹ̀yìn wọlé ṣe báwọn Fúlàní lọ́ba ṣe bí wọ́n ní Sẹ́ríkì tàbá wá wọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho sọ táàbà náà kí ọ̀bọ là wí fún táàbà náà ìnàkí ọ̀bọ là wí fún tàbá wá gbúrò pé Fúlàní ń ṣe kankan tí wọ́n bá wá ń ṣèkìlọ̀ lórí Fúlàní ìwọ tó bá kí ń ṣe Fúlàní ọ̀daràn kò kọ́ olóyè Ìgbòho yìí dẹ̀ ṣayérí kì í ṣàmúgbó débi pé wọn ò ní mámúdópin nǹkan tí wọ́n fi máa lọ hùwà tàbí tí wọ́n fi máa lọ ṣèwà o èyí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mi kì í fọ̀rọ̀ sábẹ́ ahọ́n èmi ti sọ àti ẹni tó jáde tó ní gbogbo àwọn tó bá sọ̀rọ̀ lọ́dọ̀ ọba yẹn àwọn Fúlàní ẹ̀ wọ́n kó wọn ní papámọ́ra ni pé ní ìjẹun ó lè sọ tó gbọ́dọ̀ tí wọ́n sọ sí dáa tó mọ̀ sún mọ̀ wí kò sí bí èèyàn ṣe wí èkó tètè tí rẹ̀ ní jóná yóò níbi tí ó kù sí ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbà pé èèyàn ẹlẹ́ran ara jọ ní gbogbo wa èmi náà fojú láì fi gbogbo wọn sì sọ̀rọ̀ nípa DPO yẹn torí gbogbo nǹkan gba kéèyàn yí ẹ̀rí àrígbámú pàápàá jùlọ kó jẹ́ pé àwọn nǹkan bẹ tá a máa sọ tí iná bá kú pé wọ́n ṣe ṣòdodo àwọn nǹkan bẹ tó pé irọ́ ni ó dẹ̀ máa ń jọ òdodo àwọn nǹkan bẹ tó pé òdodo ó dẹ̀ máa ń jọ irọ́ tuntun ló gbóná bá ti á dàpọ̀ mọ́ tútù ó ti gba sùúrù ká tó lè yanjú ẹ̀ ṣùgbọ́n mo wá rí gbogbo àwọn Fúlàní kéékèèké kan sí jáde tí wọ́n ń sọ̀rọ̀ òdì sí olóyè Ìgbòho níjọ́ tí Fúlàní bá wá jí Fúlàní ẹgbẹ́ ẹ bá pariwo síta tó bá ń dùn yín nípa tó lóye Sunday Ìgbòho bá sọ ló yẹ kẹ́ ẹ sọ torí mo ní pọ̀pọ̀lọpọ̀ tí ń sọ Yorùbá wọ́n sì ti fi ń pòwe wọ́n sì ti fi ń bú ọmọ Yorùbá
ẹ jẹ́ ká gbà pé ìjà tí Sunday Igboho lọ jà yìí kì í ṣe ìjà Yorùbá nìkan, ìjà tó kan Fúlàní náà ni. Ṣùgbọ́n àwọn ibì kọ̀ọ̀kan bẹ tó pé ọ̀rọ̀ míì bẹ tí ò ní kọjá lọ́dọ̀ yín pé só tiẹ̀ ń tẹnu àbùkù bá àwọn Yorùbá náà tí wọ́n ń ṣajínigbé, tí wọ́n ń lo opportunity bandit, àbí ṣàwọn tí wọ́n gbé ẹbí pẹ̀ǹkẹ́lẹ́ ṣe Fúlàní ni wọ́n ní èèyàn náà tí wọ́n ń gbé. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé àti Yorùbá àti Fúlàní tó bá ń gbèrò láti máa rìnrìn àjò àbùkù yìí nípínlẹ̀ Ọ̀yọ́, ìrìn àjò àìmọdí yìí ilẹ̀ Ọ̀yọ́ ò mú, ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò mú, agbójú ò mọ ọ̀rọ̀ yẹn wọn láṣẹ ìlú rẹ̀. Now, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè lóyè, ó ní ìmọ̀ parí ọ̀rọ̀ sí o. Kábíyèsí ọba Olúbàdàn, alága lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́, Aláàfin ikú bàbá yèyé, bàbá wa Ṣọ̀ún nílùú Ògbómọ̀ṣọ́, bàbá wa Olúgbọ́n. Ẹ má jáyé ọ̀pá rẹ̀ o, ẹ má jáyé ọ̀pá rẹ̀, ẹ̀yin àgbà ẹ ti rí ẹ wòye, ẹ má jáyé ọ̀pá rẹ̀. Gbogbo ọba tí ń bẹ lókè Ògùn pátápátá, gbogbo ọba tí ń bẹ ní Ìbàràpá méjèèjì, àsìkò rẹ o, kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀, kẹ́ ẹ pe gómìnà, kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá fẹ́. Ẹ má jà òpin ìjọba tí ń tẹnu bọ̀dọ̀ lọ, ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè. àkó ojúmọ́ mọ́ gbogbo ibi tá a bá ti láǹfààní àti máa wò mí. Orí kí ló ṣẹlẹ̀ àbí kí ni ó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n pè ní Old Ọ̀yọ́ National Park. Àwọn nǹkan kan wọ̀nyí ni mo fẹ́ lé sáfẹ́fẹ́ kí n sì ṣàlàyé fún tẹrú tọmọ wa wípé olóyè Sunday Igboho wà kókókó larọ tá a lè ìkankan ò ṣe olóyè Májàsọ́lá, àti wípé kí làwọn nǹkan tó yẹ ká láǹfààní láti mọ̀ nípa ìrìn àjò olóyè Májàsọ́lá sínú gbò rìsáàfù yìí. Òun ni mo fẹ́ sáré nà níbẹ̀ fáwọn tí wọ́n ń béèrè pé báwo kàṣá báyìí kàwòdì, níbo la bá dé, níbo ni iṣẹ́ ọ̀hún dé dúró, níbo ni lọ, àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online. Òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná. Àkọ́kọ́, kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀. Ìdí tá a fi ń láǹfààní gbogbo ohun tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sáwò ìwòrìwò, nítorí bá a ṣe ń jo kí wọ́n mọ̀ bá wa jo níjòkújò. Jẹ́ kí ayé rí ọ, tọ́lọ́run bá rí ọ, jẹ́ kéèyàn rí ọ. Tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀, wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí. Àmọ́ ohun tá a bá ti fi léta oníkálùkù ó mọ̀ pé ibi táwọn Igboho wà ní. Àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé. Àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ káyọ́ mọ̀ pé nǹkan báyìí làwa ṣe. Nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan, á kí kábíyèsí ibẹ̀, wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú léjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà. Àtàwọn fìjìláńtẹ́ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún. Sójà ń bẹ nínú wa, ọlọ́pàá ń bẹ nínú wa, DSS ń bẹ nínú wa, lakóra wa àti àwọn ọmọ Yorùbá míì lakóra wa pé kájọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrìn ẹ̀rùn, wọn pawọ́pọ̀ wọn màgìyàn. Àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní. Bó ló ti jẹ́ bẹ́ẹ̀, bó ló sì ṣe rí bẹ́ẹ̀. Kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pè àwọn Fúlàní. Nígbà tó pè àwọn Fúlàní, àbàtà lọ́yẹ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní. Lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí, inú àbà yìí ní ń gbé. Ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Muhammed àti olórí Miyetti Allah
ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú abà yìí lájọ ń wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́dàgbè àwọn olórí wọn wà pẹ̀lú wa bá a ṣe kúrò ní palace láláǹfààní láwọ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn àwọn Fúlàní olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Mohammed pẹ̀lú olórí Meyati Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú inú abàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn èmi ni mò ń ṣe kámẹ́rà àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kọ́lẹ́ ò mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àáfin léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ máa pọ́n ilé gàràgàrà mo kí ìyá mi princess ọmọ jọjú ọlá mo dúpẹ́ gbogbo ìgbà ìyá yìí ó máa pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbogbo rìsáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan iná ò ní tọ́wọ́ yín o nǹkan kan ò ní ṣàlàáfíà yín ọ̀fi tí ẹ lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀ I really appreciate whosoever concerned about our movement lábàáyí nígbà tá a dábàáyé a máa wọ ọmọ méjì ń bẹ̀ a kó wọn fẹ́ ṣọ́ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ ṣọ́ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kìí ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ń ṣe pé akàndédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Meyati Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ̀rẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi 4 lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà á bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní a sì dúpẹ́ lọ́wọ́ olórí Meyati Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó yẹ pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù 3 àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe olórí Meyati Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kìí ṣe pé a kàn lọ ń dágbólu we don't take law into our hands and every update was given to the Commissioner of Oyo State every update was given to the DIG fẹ́yìn tẹ́ ẹ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè èyí tó tún dà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n gbà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀ nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí lódìdí bí ọjọ́ 4 kò sẹ́ni tó fomi kára
oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó, àmọ́ bó o ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ. Aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC, ó rí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà, kò sì sẹ́ni tó lè gboríyìn ẹnìkan. Bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ, àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa, a léra wa, kọ́ka ó síwájú kí sèbé ó tẹ̀lé, ká pagbára pọ̀, ká pàbọ̀ pọ̀, ká pèrò pọ̀. Kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú, kò sẹ́ni tí ń bá Gani jà. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kò gbẹ́rù dórí. Orí yẹn kí ni wọ́n ń gbà? Báyé bá ń fi ọ, ayé ló fi ọ láfẹ́ pa ni. Bọ́ bá fẹ́ jẹ́ ká jọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀, ká pagbára pọ̀, ká pàbọ̀ pọ̀. Mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́. Wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà. Oríyìn bí kíni? Olóyè Sunday Igboho doesn't discriminate anyone. Àwọn àjọ vigilante wà pẹ̀lú wa, tá a jọ ń wọnú igbó yìí. Àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa. Àwọn àjọ Miyetti Allah wà pẹ̀lú wa. Àjọ ń pawọ́pọ̀ wípé bó la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. Àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn, adọ́dọ̀ba Ìgbẹ́tì nílé Ọlọ́yẹ̀múyà Àjíbòkè. Kábíyèsí tún pé àwọn vigilante ibẹ̀ pé kí wọ́n kún wa lọ́wọ́. Kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael Dúdú Ìgbòho ìkẹ́kọ̀ọ́ òdì ṣàlàáfíà yín. Whoever that look down at you will always come back and meet your liberator. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé Àkànbí ṣínà tí ò sí wàhálà. Mo dúpẹ́ o, mo dúkẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí, mọ́jà gbọ́ kò sí ń bẹ̀. Bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè. Onílùú ò ní fẹ́ jí ó tú. Ó wá rí bóòlù ọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bóòlù ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti Ìgbẹ́tì, àwọn onugbó reserve. Ìgbà tá a débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bíi 24, ìkan bíi 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó? Nítorí agbede bí tá a ti rí wọn ní rìsáàvù yìí, mọ́tò ò lè rìn bẹ̀. Ó dìnà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí, ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow. Àwa pàdé àwọn ọmọ yìí, bí wọ́n ṣe rí wa, wọ́n sá wọnú igbó, akànsáré park ni. Gìrìgìrì wípé mo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn, cartridge yẹn, ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀. Bíi 6 ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́rìsì yẹn ló máa fọ́n. So ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ṣùgbọ́n ó mọ̀, àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì. Ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé, la sáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà. Gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde. Níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí. Wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí. Ìgbà tí wọ́n yọ ọ́ tán, la wá kò ń bẹ̀, a kó àwọn ọmọ méjèèjì yìí, a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò. Ṣó mọ̀, ṣá ṣe fídíò. Àwọn tá a mú, ṣó mọ̀ àwọn tá a mú. Ṣó rí fídíò wọn tà, borí fọ́tò wọn tà fún wọn tó láà heart. Tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement tí wọn bá kú ti ya wèrè síbẹ̀. Ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí. Àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀. Tẹ́bẹ́ mi mò ń yà á, èmi mò ń post ẹ̀. Gbogbo ibi tó o bá ti rí fídíò, ọ̀dọ̀ mi lo ní kálukú tí ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀. Ọkùnrin tí ìbọn wá báyìí, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta bíi méjì jáde, ṣùgbọ́n bíi 6 bíi 7 ló wà nù ẹsẹ̀ yẹn. Wọ́n pe méjì ó kù 5. Ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago.
lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà àwọn náà yín tí wọ́n mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn ó bá ń bì ó dà pé bí mẹ́ta náà bọ̀ òun náà àsìkò òun àti àwọn tiwa tìbọn bà àsìkò wọn lọ sí hospital DPO wà ń bẹ̀ mọ́jà àgbọ̀kùn sí ń bẹ̀ kò sí sàkámàǹjì kankan a kó wọn lọ sí hospital wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá wọ́n sì pe àwọn tá yìí jáde àwọn tá à ń sọ yìí ara wọn ti yá àmọ́ ohun tó jẹ́ post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni kó o wá mọ̀ wípé wọ́n act o mẹ́wàá ṣẹlẹ̀ níjù. èyí tó tún dà bẹ́ẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀ igbó rìsáàfù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀ ó já sí Sókótó rìsáàfù yẹn ti pọ̀ jù àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára nínú gbó rìsáàfù yẹn ṣe mọ̀ wípé àwọn kan jí máìnì wà ń bẹ̀ wọ́n ń jí máìnì wà ń bẹ̀ máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn gbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ́ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀ ara wọn bá wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal ló ní ó yẹ kíjọba àpapọ̀ mójútó ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fún àdàgbè sígboro ni wọ́n fi ń jáwé èèyàn kó mo ń bọ̀ ni wọ́n fi ń jáwé èèyàn kó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí tó bá ń gbọ́ mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ń bẹ̀ àwọn wo ló ń wa máìnì ń bẹ̀ ta ló fún wọn láṣẹ ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní bání ẹ lè gba bọ́ní wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbé tì wọ́n ní ojútùú ń bẹ̀ gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀ àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante wọ́n dá ní vigilante nínú ibẹ̀ wọ́n ń ṣe ayé mi ń bẹ̀ yìí gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú gbó rìsáàfù yìí ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone táwọn fi ń kó ọrọ̀ ajé kù ń bẹ̀ à ń fa àkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀ olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tòmátò bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ́ọ̀jì ṣé kí n sọ fún ọ wípé tó lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọya mọ́ bàbá rẹ̀ níta gbangba irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè ẹ̀ kù díẹ̀ káàtó àmúgbó sọ̀rọ̀
wọ́n ń pè ọ̀hún èrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣùgbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn. People see who you are before they listen to whatever you have to say. Ẹ̀rí èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn gbọ́rú ẹ̀rọ ẹnu ẹ̀. Portable is nothing. Mo kí bọ́dà àdùkẹ́bí òràṣàfà lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ̀ tá a jọ wọnú gbòrìsáàfù yìí. A níbi tí wọ́n máa ń jókòó sí. Àmọ́ gbogbo tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. Àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe tiwa dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. Ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. Tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ? Ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o. Inú ìlú tó orí tá a wọ̀ olórí Miyati Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed àjọwọ́nú ìlú yìí. Òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú ń bẹ̀. Wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀. Wọ́n ní gbogbo nǹkan làwọn fi kólóyè mọ́jà sọ́lá lọ́wọ́. Àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. Wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. Ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú màá post fídíò yẹn tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn ìkùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀. Àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wá ń fura sí wọn fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn tí wọ́n bá mú yín dé nù ìlú tá a ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn gbàgbé ò lè mọ bẹ̀. Nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. So wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbé. Kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá a ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà nú pápá táwọn òwọ́n náà kan ó débi ẹ̀rùlẹ̀wò níbọ̀ nígbà tí wọ́n ríru ẹ̀ rí lánàá. Àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún 3 4 àrí wọn tí wọ́n ń sunkún sáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni. Àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago mi ò post ẹ ní. Àmọ́ èyí tó jẹ́ post ẹ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilẹ̀ jáyìnbọn lù ọ́. Lẹ́fì mọ̀ wípé àwa ò heart. We are determined to secure our land. We have focus and with full determination. Why are we acting? Acting for what? Lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Igbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn ó yọ wọ́n dànù. A sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní ṣàṣe fídíò wọn fún yín ni nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. Àwọn atáwọn post we are not daft. À ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. Kí wọ́n má sọ pé níjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. Kó má jẹ́ pé níjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. La fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti dé bí o ẹjẹ́ àwò àti dé tọ̀hún o inú igbó tá a ti lò bí 2 days ṣẹ́gbọ́ fídíò 2 days rẹ̀ rí ẹni. Èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. Orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ káyọ́ mọ bó ṣe ń lọ.
a sì ráwọn kan orí olóyè mọ́jàsọ́nà ò bẹ́ẹ̀ nìkan jà kò bẹ́ẹ̀ nìkan bínú ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters, meet with the kings. Àwọn ọba wọ́n pè wá wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. Ó wáyé tó bàyàn nú jẹ́ jù. Àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n fi ṣe àwọn èèyàn wálẹ̀. Ẹ má jà parọ́ tọ́ra wa. Bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. Wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. Àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọfì wà. Kọfì kìíní. À ń jìjà pé káráwọn kan ẹni òfin kó nílé ó gbélé. Láti aago 4 ìrọ̀lẹ́ títí dago 8 ọjọ́ kejì. Ta ni ò mọgbọ́n ká fẹnu sẹ́nu káwàtì ohun tí ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè-Ògùn. Wọ́n ń kó mining wọ́n ń kó yàláyà mining nínú igbó rìsáàfù yẹn that they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wa kùsàbẹ̀ tí wọ́n ń ríbọn. Àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàgbọ́. Láti fi ṣe kíni? Láti fi gbàgbọ́. Àwọn ni wọ́n fún wọn níbọn. O ò ní débẹ̀ wọ́n ń pè bìkan ní bọ́ní. Ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́. Àná ọjọ́ kejì state governor ní òun declare coffee. Ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee. Tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn ilé ìṣe kò ní declare coffee. Ṣé ẹ mọ̀ wípé a ti fẹ́ máa kàn fún ni? Àmọ́ wọn ò fẹ́ ọ̀lú òǹdarí ta ní ọ̀bọ̀ ọjọ́. Gbogbo wa là ń kọ̀tàn. Àlùbẹ́rù la ìyá àbùlà yìí. Gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé. Wàzọ́tù la yúzà. Gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yìí ò ní gbàgbé. Wàdàyàmù làyàmù ọba tí ó ṣẹ̀sùn ò ní kú mímà làmàṣíntà máa ṣe ohun tó wọ̀ lọ kà máa ń tàdí lùtùdà ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san. Nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa kò sí ohun tó kù ní wípé bó la ṣe lè dá lọ́wọ́ kọ́ bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us. Ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú ń gbé síkùn tí ò tí ì tásìkò tá a sọ. Àmọ́ gbogbo ohun tẹ́ ẹ̀ rí yìí we are doing it deliberately for you to know our steps. For you to know what we are doing. Nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo màálù ni wọ́n sun gbogbo àbá wọn. Ìwọ gan bó o ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀rọ bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. So gbogbo àwọn steps tá à ń take à ń kárí iṣẹ́ àmàmì àti Allah dání. Kìí ṣe pé à ń bínú Fúlàní àmáwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èé ṣèyàn o. Tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing. We are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. Àwọn tó rí tán wá drone yẹn, they are international security forces. I need drone mẹ́ta, ṣùgbọ́n we still need more. We need more.
ṣé mọ́ parọ́ fún ọ a wà nínú igbó látàárọ̀ ṣúlẹ̀ àrí nǹkan kan jẹ́ a bọ́ sí gbòòrò àti olóyè àtẹni tí ò ṣolóyè orí mo wá ní mo wá dá nìkan gbogbo wọn rẹ̀rìn mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o gbogbo wa wo a jẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan ni búrẹ́dì onílé ọ̀nà náà orí kéèyàn máa búrẹ́dì jẹ èní ni mo lè sọ pé èmi náà gbéyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn gbogbo ara mi ló ti ta kókò yìí so ṣé bí màá wá wọnú gbóyìnbó lọ láti fìn gbogbo ẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, it doesn't require anybody's support. Wọ́n lọ́n bá ṣe tán tó fẹ́ gbé yàn ga yóò gbé ọ̀gá ní. Ìjà àgbàkọ́ òòrùn ló ń ṣèmọ́lẹ̀ fún ọ̀sán òṣùpá ní ìṣọ́lá tiẹ̀ láàjìn bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpá yọ. Ìràwọ̀ tí bá ń bẹ́ta ẹja kun lọ́wọ́ tá a bá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí. Gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ta tí ò bá tó bá bá Dustiani yóò padà ló mọ́gbà ni. Ẹ̀sìn mi àròyé orin tí ọ̀ká gbẹ jáwọ́ níbi ọ̀tẹ̀. Abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà kò tó dí. Àkànbí tẹ́nì kankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your message. Mo sì tún láǹfààní láti fèyí mo fi kí ọ̀gá wa olórí gbogbo àwọn ológun Inspector General of Police wípé adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Chairman DSS adúpẹ́ lọ́wọ́ yín a sì dúpẹ́ lọ́wọ́ olórí ológun náà pátápátá ọ̀gá sójà Musa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn DPO Ìgbẹ́tì ní Igbópẹ̀ ní gbogbo yín pátá la dúpẹ́ o nítorí wọ́n dúró tì wá ní gbogbo ìgbà adúpẹ́ o nǹkan kò ní ṣàlàáfíà yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè wá wípé báyìí kàṣá báyìí kàwòdì Àkànbí mo fẹ́ mọ́ fi yìí ṣe lọ a ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a ò nílò kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò orí ẹni wẹ̀yìn ló wẹ̀ gan ẹni jáde lè bú tó lórí iṣẹ́ ń tẹ̀síwájú nítorí ẹ ṣáàjẹ́ sọ bẹ́ẹ̀ nítorí a sì láwọn ọmọ kan tá a fi ń tẹ̀lé àwọn nǹkan kan Ọlọ́run jó bọ́ sí bó ṣe ń gbogbo àti fẹ́ jórí tó bá ti bọ́ sí bá ti fẹ́ jórí àwọn kankan wà tẹ́ ò tí ì gbọ́ tá a padà wà náà níbẹ̀ àmọ́ àkínkálẹ̀ àṣetìkú iṣẹ́ ẹni bá ṣe lórí làóyìn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dollar. Subscribe, sharp, sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà,
láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.